oríire àti ayọ̀ ó ti ń bọ̀ fún àwọn ọmọ Yorùbá báyìí o. Bẹ́ẹ̀ ni wọ́n ti yan àwọn aṣíwájú àti àwọn adarí tuntun fún ilẹ̀ Yorùbá, èyí tí ọ̀pọ̀ àwọn òǹwòye òṣèlú tí wọ́n sọ pé bí wọ́n bá lè lò ó dáadáa, bí ìjọba ìwọ̀ oòrùn àtijọ́ ìyẹn defunct Western Region, èyí tí aṣíwájú ìran Yorùbá ní olóògbé Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó fi mú ìdàgbàsókè ńlá bá ilẹ̀ Yorùbá iná ni yóò torí lásìkò yìí, àti pé àsìkò tó kí gbogbo ọmọ Yorùbá látòrí àwọn ọba dórí àwọn gbajúmọ̀ èèyàn pàtàkì ọmọ Yorùbá kágbárùkù ti àwọn adarí tuntun tó ṣẹ̀ṣẹ̀ yàn fún ilẹ̀ Yorùbá náà. Ǹjẹ́ àwọn adarí tuntun wo ni wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn fún ilẹ̀ Yorùbá? Kí ló sì fẹ́ ṣẹlẹ̀ gan-an? Ó mà ní bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ṣe buwọ́ lu àjọ tó ń rí sí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá South-West Development Commission SWDC, tó sì jẹ́ pé lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí a wà yìí ní ààrẹ Bọ́lá Tinubu ló forúkọ ẹni tí yóò jẹ́ aṣíwájú àti adarí ìgbìmọ̀ náà ló fi ránṣẹ́ sí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà láti fòǹtẹ̀ láti fi lù ú kẹ́sì tó buwọ́ lù ú. Ẹni tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu yàn gẹ́gẹ́ bí ọ̀gá àgbà managing director fún àjọ tí ó rí sí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá South-West Development Commission olọ̀mọ̀wé Charles Akíndíje Akínọlá. Bẹ́ẹ̀ lẹ́nìkejì tí wọn yóò jọ darí gbogbo àjọ tó ń rí sí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ìní sẹ́nitọ̀ Olúbùnmi Adétúnbí. Àwọn méjèèjì iná gbé ìṣàkóso gbogbo ilẹ̀ Yorùbá fún báyìí o. Ọwọ́ wọn sì ní ìdàgbàsókè àti ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá yóò wà báyìí, tí wọn yóò sì máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn gómìnà Yorùbá àtàwọn ládéládé àti àwọn lọ́balọ́ba. Gẹ́gẹ́ bí agbẹnusọ gbogbo ọmọ Yorùbá tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ jẹ́, fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ ọ̀mọ̀wé Charles Akíndíje Akínọlá tí ó jẹ́ alága àgbà àjọ tó ń rí sí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Bàbá náà òòdù ni kì í ṣàìmọ̀ fólókó fáwọn tó bá ń ṣòṣèlú, pàápàá àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò tí gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun Alhaji Gbóyèga Oyètọ́lá tó ń ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun látọdún 2018 sọ́dún 2022. Ọ̀mọ̀wé Charles Akíndíje Akínọlá ní ló ṣe olórí àwọn òṣìṣẹ́. Bẹ́ẹ̀ ló jẹ́ pé lẹ́yìn tí ààrẹ Oyètọ́lá tó di mínísítà ọ̀rọ̀ ohun tó ń wọlé lórí omi fórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Minister of Marine and Blue Economy, ọ̀mọ̀wé Charles Akíndíje Akínọlá ó tún jẹ́ òṣìṣẹ́ fún un. Ṣùgbọ́n báyìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yàn án gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ pàtàkì senior special assistant lórí ohun tó ń wọlé sórí omi lórílẹ̀-èdè yìí ìyẹn Marine and Blue Economy. Ní báyìí o, ọ̀mọ̀wé Charles Akíndíje Akínọlá àti sẹ́nitọ̀ Olúbùnmi Adétúnbí àwọn ni wọ́n fẹ́ dàbí aṣáájú tuntun tó yàn fún ilẹ̀ Yorùbá báyìí. Àwọn ni ó sì rí sí àjọ tó ń rí sí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ìyẹn South-West Development Commission tí ààrẹ Bọ́lá Tinubu tó ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀.